Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tẹ́ tí mo wá. This is crossblog XTV. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ ìjà Alaafin of Oyo àti Ooni of Ife, àṣírí ti wá tú pátápátá báyìí o. Amọ̀kàn ṣàdédé ṣalábàápàdé fídíò bàbá wa Alaafin tí wọ́n ṣe àwọn àlàyé bí àwọn ipò yìí ṣe jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Ipò Alaafin kì í ṣẹgbẹ́ ipò Ooni of Ife. Tí ò bá ń ṣe Ọbásanjọ́ ló ní káwọn máa sọ̀rọ̀ jù. Ní ọjọ́ yìí, ọjọ́ celebration kan ni bàbá yìí gbéwèé jáde. Wọ́n ṣe àlàyé bí ipò yìí ṣe jẹ́ ní ilẹ̀ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan. So kò ń ṣe pé lórí àwọn Ooni of Ife àti Ọ̀wọ̀ Adé ló ti bẹ̀rẹ̀. Àwọn bàbá wa ti jà yìí náà. So ẹ jẹ́ káwa youth òde òní káfi tí wọ́n ṣàríkọ́gbọ́n pé at least àti gbọ́ from the horse's mouth. Láti sìn lọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dẹ́kun Ọ̀ọ̀ni ju Alaafin lọ, Alaafin ju Ooni of Ife lọ. Mi ò rò pé ó yẹ ká ríyànjiyàn kan tún wà mọ́ lẹ́yìn eléyìí. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Alaafin of Oyo. Tribune Monday ìjọ kọkànlélógún oṣù kínní ọdún yìí ó ní òun ni agbẹnusọ fún Ọọ̀ni ó fi ń ṣe ojúbọ Ọ̀rànyàn ní tó ń bọ nípa Ọ̀rànyàn kò sọ ẹni tó sì ń lọ bá bó àtàwọn tó ń lọ bẹ̀ kò sọ wọ́n aráàlú tí ń lọ bẹ̀ tí ń bá wọn bọ Ọ̀rànyàn tiwọn kò sọ ó sàn lóhùn wà ń bẹ̀ ó ní Ọ̀rànyàn jẹ́ Ọọ̀ni kẹrin. Nígbà tó di oṣù tó tẹ̀lé ní ọdún yìí ní ọdún 2012 ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọba last year ló lèsì nípa àwọn oníwèé ìròyìn ó bá wọn sọ̀rọ̀ ó ní ọmọ kan péré lòdùà bí ó sì ní ọkàn bí ni ìyẹn jòótọ́ ó ní ọkàn bí ọmọ méje ìyẹn jòótọ́ ṣùgbọ́n kò wá ká ọmọ méjèèje nínú ọmọ méjèèje lọ́rọ̀ǹjẹ̀ jẹ́ kan Ọ̀ràngún jẹ́ kan Onípópó jẹ́ kan Ìyá tó bólú wo Olówú ó jẹ́ kan Onísàbẹ̀ ó jẹ́ kan Alákétu ó jẹ́ kan Ọba Bìíní ó jẹ́ kan Aláàfin jẹ́ kan méjèèje pé. Tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo òwe tí wọ́n fi ṣe ẹ̀ńkwárì ní ìdílé tí ń jọba ní Ifẹ̀ tí wọ́n ṣe Táwọ́lọ́wọ́ ṣe lẹ̀ tí wọ́n ń ṣe tẹ́ǹpẹ̀ ní chieftaincy declaration ìdílé mẹ́rin ní ẹ sọ pé ó ń jẹ Ọọ̀ni Ọ̀ṣínkọ́lá Láfogídó Kíyèsí àti màá sọ̀kẹ́ láìpẹ́ yìí mẹ́rẹ̀ẹ̀rin tó ń jẹ fún ara wọn okò ayíkítí la fi da ayíkítí. Nínú ìwé tó wà lọ́dọ̀ mi ìkẹ́ni ní Ògbóòrú mẹ́rẹ̀ẹ̀rin ni o ìdílé mẹ́rin ní jẹ Ọọ̀ni. Ẹni tó bá fẹ́ mọ̀ tó ń kálukú wí kó mú 1,000 naira péré. Ìtí ìdílé ọba Síjúadé Olúbùṣe ẹ̀rí ogun òtúmọ̀lẹ̀ túmọ̀ òkúmọ̀ láta túmọ̀ lóṣù. Ìdílé rẹ̀ wọ́n kàkọ́lẹ̀ pé iye báyìí ni Ọọ̀ni tí wọ́n ti jẹ́ ńlé ìdílé àwọn. Ó kálukú kọ tiẹ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ̀
kò wá síbi tí ìdílé bẹ̀rẹ̀ rin tí ẹ gbé sọ pé ọ̀ranyàn jẹ́ Ọọ̀ni. ẹ̀gbọ́n aládé fàládé nínú orin ẹ̀gbọ́n olóyè fòye lásán wàhálà lẹ̀ ń kóra yín sí. Ọọ̀ni tí ó gbajúgbajà nínú ìtàn Ilé-Ifẹ̀ ni Ọọ̀ni Adérẹ̀mí. Ní 1977 àwọn ìjọba Ọ̀yọ́ state òun làwọn fẹ́ mọ pàtó bí ipò Ọọ̀ni sì rí àti ẹni mélòó ló ń ti jẹ Ọọ̀ni tẹ́lẹ̀ rí. Ó sì dákọ̀ Ọọ̀ni 20 àti 4. kò sọ pọ́rọ̀ yẹn jẹ́ kanú ẹ̀. ní tí ẹ ń sá fún tí wọ́n fẹ́ sọ. wọ́n fẹ́ sọ pé ọ̀ranyàn wà lọ́yọ̀ọ́. ó wá gbẹ́ pẹ́ nìkan gorí oyè ilé bàbá rẹ̀. ó wá lọ Ifẹ̀ ó nà jáde. wọ́n fẹ́ sọ yẹn. wọ́n wá pa mọ̀ràn pọ̀ wọ́n yọ ọ̀ranyàn kúrò ní iṣẹ́ tó ṣe lé Ọọ̀ni. wọ́n gbàmọ̀ pọ̀ torí wọ́n fẹ́ kí Adédìlẹ̀ Abẹ́wé Ilá tó jẹ́ mọ Ọ̀yọ́ tó ti jẹ Ọọ̀ni rí wọn ò fẹ́ kó yọ kó máa jẹ mọ́ wọn yọ kúrò ńbẹ̀ nígbà yọ kúrò ńbẹ̀ ìjọba gbà fún wọn wọn wá fi gbogbo Ọọ̀ni lẹ̀ wọn yọ ọ̀ranyàn kò yẹ nísìn tó pọ́nrìn ó lé ẹnìkan kú Olúorè ó lọ sí ìlú kan mínísítà Olúfẹ́ ẹni bá fẹ́ mọ̀ kó fún mo ti búwèé náà wá ìwé tí mo mú wá rà. gbogbo bẹ́ẹ̀ ṣe ń jọba ńlẹ̀ Ọ̀yọ́ state ńlẹ̀ Yorùbá ó wà ń bí o ìwé ìjọba ni ó wà ń bí báyìí. torí náà tá a bá dá wọn lóhùn àfẹ́ ọ̀bọ̀jẹ̀kọ ni. nítòfà ní ọdún 2005 Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó pe èmi Àwùjalẹ̀ Aláké Oyèbádé Lípẹ̀dé àtọ̀ Ooni of Ife pé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Yorùbá àbùkù ló jẹ́ fóun kí àwa lọ́balọ́ba tá a jẹ́ ògbóǹtagì ká máa búra wa nínú ìwé ìròyìn òun ò fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà àwa sọ fún pé ewúrẹ́ ò lóun ò bá gùtàn rẹ́ ìgbà àgùntàn níyà àwọn òbí dúdú ńkọ́. báwo ni Aláàfin òsì máa bá Àwùjalẹ̀ jà lórí nínú pépà àbí káwùjalẹ̀ máa bú Aláàfin àbí káláàfin máa bá Aláké àbí Aláké máa bá Àwùjalẹ̀ jà. eku tí ń dá yìí lẹ̀ ní jẹ́ dá. ẹ̀yin ará Ọ̀yọ́ Ọlọ́run gbé ìṣẹ̀dálẹ̀ dáadáa lé yín lọ́wọ́. àwọn tẹ́ ẹ yàn síbẹ̀ láwọn Aláàfin tó ti kọjá lọ wọ́n ti ṣe ribiribi gudugudu méje yàyà mẹ́fà láti fi òpómúlérè ètò ìjọba lélẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. àwa tá a gbapò wọn àwọn náà ṣàkìtìyàn láti jẹ́ pé àṣà wa èdè wa aṣọ wa ìṣẹ̀dálẹ̀ wa ó gbòòrò sí i. àwọn èèyàn wá láti Island of Trinidad and Tobago wọ́n lọ́yọ̀ọ́ làwọn ìlú tí wọ́n ń lù ńgbà tó hàn lú ìlú dùdúrù mọ́ wọ́n gbé lù wọ́n wá bí ẹwà ń bí ńgbà tá à ń ṣe Ṣàngó wọ́n lù fún wa wọ́n sì gbé ìlú náà fún wa ó wà láàfin. àwọn wá láti Ecuador wọ́n wá láti Mexico wọ́n wá láti ilẹ̀ Portuguese ṣé gbogbo wọn náà wá ní dèdèrè èèyàn tí wọ́n sọ pé ibi ìran àwọn ti ṣẹ̀ ká má tiẹ̀ sọ pé Republic of Benin tí gbogbo lọ́balọ́ba ń wá bí. torí náà èyí tí mo sọ yìí kìí ṣe pé tí wọ́n bá fẹ́ jà míyàn ẹni tó jẹ́ Ọọ̀ni gbogbo wọn ní ti fìwé wọn lẹ̀ ìdílé bẹ̀rẹ̀ rin
wọn sọ pé ọ̀ràn níbo nìdílé tí ọ̀ràn yẹn wà nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí jẹ́ Ọọ̀ni kò sí kankan mẹ́. wọ́n kọ́lẹ̀ fún ara wọn wọ́n ní ẹni tó joyè jù tó pẹ́ lórí ipò Ọọ̀ni 70 ọdún ló lò wọ́n wá lé kúrò lórí oyè nígbà wọ́n lé kúrò lórí oyè kò sẹ́ni tó fẹ́ jọ Ọọ̀ni mọ́ ìran kan dìde lóun fẹ́ jọ Ọọ̀ni wọ́n fi jẹ́ nígbà tí ó ṣoṣù mẹ́ta bóṣù mẹ́rin ó kú lọ́nà tí kò yéèyàn ìran kejì dìde bẹ́ẹ̀ náà ló ṣe kú ìran kẹta dìde bẹ́ẹ̀ náà ló ṣe títí ìran mẹ́fà lẹ́nu kẹ́kọ̀ọ́ ọ̀bájọ́ Ọọ̀ni mọ́ ńgbà àwọn ọ̀jẹ́ mọ́ wọ́n wá lọ bẹ Ògbóòrú níbi tó wà pé kó dákun kó wálé o kó wá jẹ Ọọ̀ni ó ní rárá o ìkànnì pípalẹ̀ máa ń pààyàn wọn ò tún wá bẹ̀ mọ́ wọ́n bẹ̀ wọ́n wá ní tí wọ́n bá lè lọ bá ọmọ àwọn obìnrin kó yọ̀ọ̀dà ó wá mọ́mọ rẹ̀ obìnrin tó bí síbòmíì kì í ṣèbẹ̀ ló bí sí o wọ́n ní kó wá jẹ Ọọ̀ni ìran mẹ́fẹ̀ẹ̀fà wọn ò dákọ rẹ̀ ọmọ tí wọ́n wá mú tó wá jẹ Ọọ̀ni tọ́jọ́ mọ obìnrin ó wà nínú kan náà ìdílé tó ń jẹ Ọọ̀ni dèní Ìjẹ̀ṣà ló bí fún ni Ìjẹ̀bú ló bu fún ni ìlú wọn sọ ṣùgbọ́n àwa Ọ̀yọ́ àmọ́ ìtí ò jẹ́ ká sọ̀rọ̀ apá àwọn olórí wa lé nígbà tó bá sanjọ́ ní ẹ̀mọ́ sọ̀rọ̀ mọ́ àwa dákẹ́ a sọ̀rọ̀ mọ́ a dákẹ́ èyí tí mo sọ yìí pàápàá Àwùjalẹ̀ ni ọba Èkó ni gbogbo wọn ni Akíolú ni wọ́n bínú pé ibà àti ní kábíyèsí mọ̀ dá wèrè lóhùn ajá ní igbó ṣùgbọ́n tá a bá sọ tẹ́ ẹ bá fẹ́ ọ̀ràn yàn tí yín bá jẹ Ọọ̀ni kẹrin wọn tiẹ̀ mọ ìgbà tó jẹ́ ẹnìkan ní ọ̀yàn ó ní Ọọ̀ni kẹrin ẹnìkan ní ọ̀rẹ́ kẹfà bẹ́ẹ̀ bá rán ọmọ lọ́léèwé tó bá dé tó nípò wo ló wà tó nípò kẹrin tí bàbá ẹbí tó nípò kẹfà sẹ́ni kó ti ya dèdèrè. àfẹ́ mọ tẹ́ra wa lẹ̀ Yorùbá ó kálukú tó bá dọ̀rọ̀ Aláàfin kó sagbéjẹ́ mọ́wọ́ o ọba tí ọba fẹ́ gbọ́ ìtàn ìyálàyà orí ìtàn bàbá rẹ̀ kó sọ agbọ́jọ́ mọ́wọ́. ní ọdún 1893 ní kátà jẹ́tì kátà ìtún wọn fẹ́ sá fún bọ́ọ̀rọ̀ yẹn ti fi ọba sí Benin lọ́jọba lọ́yọ̀ọ́ ló ṣe nǹkan fẹ̀ ló ṣe nǹkan lọ́wọ́ ńgbọ̀ lọ́wọ́ wá bí mo sọ fún pé ó ti jọba o ṣùgbọ́n nǹkan kan wà tó wá láti ṣe lọ́yọ̀ọ́ ó bà bẹ́ẹ̀ ó sì ṣàlàyé ẹ̀fọ́ lọ́wọ́ tó jẹ kíládéjọ. 1893 kátà tó jẹ́ jẹ́tì kátà tó jẹ́ gómìnà gbogbo ilẹ̀ Yorùbá ọwọ́ ààfin yìí ọwọ́ àṣàdé tálàfin ní òun gbélé gbogbo Yorùbá lé ìjọba Gẹ̀ẹ́sì lọ́wọ́ kí wọ́n lè bá mú ọ̀làjú ẹ̀kọ́ ètò ti ìlera àti máa ṣòwò wọ́n sì bá láàfin fọwọ́ síwèé pé òun gẹ́gẹ́ bíi king and head of Yorùbá land. ní 1894 Queen Victoria wá rán kátà kó lọ wo kí ń ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́. Marquis of Ripon ní akọ̀wé ìjọba òkèèrè fún àwọn ìjọba Gẹ̀ẹ́sì. nígbà tó débẹ̀ ó ní arrive at a camping site between the two towns of Ife and Modakeke in the night and I remained there until the following day. Ife is simply a collector of ruins while Modakeke is a travelling town with well-kept farm around it. ó ní nígbà tóun dé
ibì kan tó ń pa àgọ́ sí láàrin ìlú Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́. Ìgbòho sì dúró bẹ̀ títí ijọ́ kejì. Ó ní Ifẹ̀ ó ti pa gbogbo lérun ń bẹ̀, kò sí ilé kankan. Ògúnmọ́lá Basọ̀rún nìbàdàn ni ó lọ l'Aláàfin pé ló sì lọ kó àwọn Ifẹ̀ wá níbi tí wọ́n gbé sàkìbó látòkè gbó ìsọ́yà, wọ́n sì tẹ̀lú mi fún wọn. Níbo lẹ wá fọ̀ pààrọ̀ yẹn sígbà tí wọ́n ti parẹ́. Ìtú wọn fẹ́ sọ fáráyé gbọ́. Ìbàdàn dọkọ̀ mọ́ wọn lọ́wọ́, Ayíkítí dọ̀bà wọn lèèyàn lórí. Àwọn Ìbàdàn sì mú Ayíkítí wọn lọ fi jẹ Ọ̀ọ̀ni. Ìkẹta nu tí àwọn Ìbàdàn jẹ. Lábìrán òpó Lábìrán náà ti mú ẹni tó jẹ Ọ̀ọ̀ni náà ti mú lọ jẹ nífẹ̀ẹ́. Ètò jẹ́ ká ṣe lè bá a bá dákẹ́ tá a sọ̀rọ̀, a bọ̀wọ̀ fágbà ni, nítorí pé ńgbà tá ààrẹ orílẹ̀-èdè wa wà ó lóun a sì dákẹ́ àwọn òun. Bàbá dákẹ́ wọ́n ní má pẹ́ ló kó bí ọmọ òkú wọ̀fà, má sì pẹ́ lé bí ọmọ òkú ọ̀lẹ, gbóko díẹ̀ ṣọ̀yọ́ gíngín dé fìlà pẹ́ kí. Ẹ̀yin Ọ̀yọ́, ọ̀rọ̀ wo ni ó jẹnu wa lọ? 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 Àwọn tí wọ́n fẹ́ bà fẹ́ wọ̀lú wọn á dọ̀pọ̀ mọ́ wa lọ́wọ́. Ọ̀rọ̀ wo ni ó jẹnu? Wọ́n ti ẹ̀sọ́ wọn ní kò sí Ọ̀yọ́ empire. Empire wo ló wá wà? Èbó lọ́yọ̀ empire wọn, Faransé lẹ́yìn empire wọn, Germany lẹ́yìn empire wọn, àwọn Gẹ̀ẹ́sì náà gbogbo òru ẹ̀ní kò sí Ọ̀yọ́ empire. Nígbà wọn á sọ Ọ̀yọ́ province, wọ́n dá Ọ̀yọ́ province sí ẹnìkùn mẹ́ta. Ọ̀yọ́ division of Ọ̀yọ́ province, Ìbàdàn division of Ọ̀yọ́ province, Ifẹ̀, Ìjẹ̀ṣà. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.